tó di wípé a ní àwọn akíkanjú tó jà fómìnira ilẹ̀ Yorùbá àti ilẹ̀ adúláwọ̀ àti ní ọkùnrin kan tí orúkọ rẹ̀ mi igbó àti ìgbẹ́ ilẹ̀ Ìjẹ̀ṣà. Kí lorúkọ ọkùnrin ọ̀hún? Ta ló mọ̀? Ṣé ẹ fẹ́ ronú àbí kí n ràn yín lọ́wọ́? Ẹ dákun ẹ jẹ́ ràn yín lọ́wọ́ ẹ̀yin ọ̀rẹ́ mi. Ògèdèǹgbé Agbógungbòrò ọkùnrin ogun ni orúkọ ọkùnrin ọ̀hún. Lóòótọ́ Ògèdèǹgbé kọ́ la sọ, Ògúndàmọ́lá Òrìṣàrà ìbí ni orúkọ àbísọ ọkùnrin yìí gan. Ọdún 1822 ni a bí. Ìlú Àtórí lẹ́gbẹ̀ẹ́ Iléṣà ni a ti bí. Lóòótọ́ a bí pẹ̀lú adé, ṣùgbọ́n ìwà akíkanjú àti ìwà òtítọ́ tó ń wù ló fi jẹ́ wípé orúkọ rẹ̀ ò lè parẹ́ nínú ìtàn ilẹ̀ Yorùbá tá a bá ń porúkọ àwọn akọni. Nígbà tí ogun Èkìtì parapọ̀ bẹ́ẹ̀lẹ̀, òun ló ṣíwájú àtàwọn ogun mìíràn. Kì í jà fún òkìkí rárá, ẹni tó máa ń jà fún òtítọ́, òmìnira ni, tó sì kórìíra ìrẹ́jẹ lọ́pọ̀lọpọ̀. Wọ́n ní ó wá jọba, wọ́n fọba lọ̀. Wọ́n dẹ̀ mọ̀ wípé tó bá jẹ́ pé ẹ̀yin ni tí ìlú ti ń wárí fún yín tó kìkì yín ti kàn lè fẹ́ jọba. Ó ní rárá o, a bí mi láti jọba, a bí mi láti dáàbò bò ni. Ṣé ẹ wá rí wípé kò sí bá a ṣe kan ìtàn ilẹ̀ Yorùbá tí a bá ti fi orúkọ Ògèdèǹgbé Agbógungbòrò ọkùnrin ogun sí? Kò tí ì pé. Ṣé ẹ̀yin wá ṣe ń gbọ́ nípa Ògèdèǹgbé Agbógungbòrò lónìí? Tàbí ẹ ti mọ ìtàn yìí rí? Bóyá ẹ ti wá gbọ́ rí, a bá ṣe ń gbọ́ fún ìgbà àkọ́kọ́, ẹ dákun ẹ bá wa pín fọ́nrán yìí kí ẹ sì rí wípé ẹ ń tẹ̀lé mi fáwọn ìtàn ilẹ̀ Yorùbá àtàwọn àkóónú tí ó ṣe yín láǹfààní. Àmọ̀kẹ́ ọmọ bàbá Abílí Onílù nílùú Òkè Òní èmi ń jẹ́. Ìpàdé dọ̀sẹ̀ tó ń bọ̀. Agbógungbòrò lólòkè ànáyè o, òdìdí ọmọ àfòdìdí gun.